Ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run alààyè, mo ṣèbà rẹ. Ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí kan tayọ. Kí mi bèrè ẹ̀mí mímọ́, ibo gan-an ni kémi fúnra mi, wo ni kí mi ti bẹ̀rẹ̀. Nítorí pé lónìí mo fẹ́ kí àwọn olùgbọ́ mi, mo fẹ́ kàn mọ ọ̀nìkè ẹ̀mí mímọ́ ń ṣe. Àkòrí ọ̀rọ̀ mi ò ní ọ̀nìkè ẹ̀mí mímọ́ ń ṣe. Wàá tẹ́ a gbọ́ nípa ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́. Kẹ́ẹ̀jọ létí rẹ̀. Tó bá gbọ́ nípa ẹ̀mí mímọ́, kẹ́ẹ̀hún kan mọ́ra jọ lójú ìtẹ̀ rẹ. Fún àpẹẹrẹ, Ìṣe Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Ìhàn agbágbára elúgbàkẹ́ mímọ́ bá bà léyìn. Àìmọye ọ̀nì kan tí fẹ́ mi ó ra ẹ̀mí mímọ́ ni. Mo rántí ọkùnrin nì Pétérù ike ṣègbé òun àti ó rẹ̀. Nítorí pé ọ̀yọ̀mí ó ra ẹ̀mí Ọlọ́run alààyè. Ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run kọ́ mi láti túmọ̀ ọ̀nì kò ṣe kó ọ̀nìyàn rẹ̀. Ọ̀nì kẹ̀mí mímọ́ ń ṣe òun ni ẹ̀mí òtítọ́. Ẹ̀tàn ní jẹ́ o. Òun lẹ̀mí òdodo, ẹ̀mí oore ọ̀fẹ́, ẹ̀mí òye, ẹ̀mí ìlérí, ẹ̀mí ìsọdọmọ, ẹ̀mí agbára, ẹ̀mí ìsọdimímọ́, ẹ̀mí ọgbọ́n, ẹ̀mí òye, ẹ̀mí ògo, ẹ̀mí ògbàgbọ́, ẹ̀mí òfẹ́, ẹ̀mí Ọlọ́run. Ó dá tẹ̀mí oríṣiríṣi orúkọ lẹ̀mí Ọlọ́run jẹ́. Kẹ́hìn ní kí ẹ̀mí mímọ́ ń ṣe. Wàá mọ̀ nìyàn nípa ọṣẹ́ rẹ̀ àti nípa òṣè rẹ̀. Kọ́nìyàn bá mọ Ọlọ́run, á kọ́kọ́ bá ẹ̀mí mímọ́ àbàpàdé. Ṣé wọ́n mọ̀ wí ẹ̀mí mímọ́ ọ̀kan ni lọ́ra mẹ́ta lọ́kan? Ṣé wọ́n rẹ́ ẹ̀mí mímọ́ ni? Ó gan-an lámì Jésù hàn. Ó gan-an látọ́ka sí Ọlọ́run Olódùmarè. Ṣé wọ́n rẹ́ ẹ̀mí mímọ́? Ó gan-an lákọ́kọ́ wá sínú ọkàn rẹ lọ kájá kójọ́ mọ̀ wí nǹkan àkẹ́yìn pẹ̀lú dálẹ́bi ẹ̀ṣẹ̀. Fún àpẹẹrẹ níjọ́ mọ́ kọ́kọ́ gbọ́rọ̀ ìrere. Mo rí ora mi nínú fọ́tò ni wí. Ó kẹ́mi wí àtẹ̀rí ọkàn mi ń ké wí ọ̀títọ́ ni o. Kẹ́mọ́ bá ti bá ọ pàdé lìkóríta nì, nǹkan tẹ̀lé ni pé ajá kan fa ọ̀rẹ́, ajá kan fa lé Jésù Kristi ọmọ Ọlọ́run. Jésù nínà ajá kan fa ọ lé àbá rẹ̀ torí pé òun ní ọ̀nìkẹ́ láàrin Ọlọ́run àtọ̀nìyàn. Kò mú ẹ̀jẹ̀ rẹ̀ kò mú san ó bálàjà kó ọmọ nìyàn. Ìṣe ẹ̀mí mímọ́, ìṣe ọ̀nìkẹ́ ẹ̀mí mímọ́ ń ṣe. Ẹ̀mí mímọ́ gan ní kọ́kọ́ mú dálẹ́bi ẹ̀ṣẹ̀, àmọ́ á sí ọkàn ẹlẹ́ṣẹ̀. Ọba rọ́nìkan ọmọ Ọlọ́run lónìí. Ọba rólùwàásù àgbáyé, ọ̀rá jíìrere, ọ̀rá àpọ́stélì, orí tíṣà olùkọ́ni, orí ìhàn kò jẹ́ pé òṣìṣẹ́ Ọlọ́run náà ṣe akọrin ògo, akọrin ògbàlà. Kò bá rí hàn, ayé rẹ̀ ń rè ọ́, kò mọ́lẹ̀ Ọlọ́run kẹ́tàn yà nínú ayé ràn. Ọ̀nìkan kọ́kọ́ mọ̀ pa nígbà kan ti jẹ́lẹ̀ṣẹ̀ gan, òun lẹ̀mí mímọ́. Òun níjà kan tọ́ka ran sí ọ̀nà ìyè. Òun láwí ẹlẹ́ṣẹ̀ wí ẹ̀sà gidi níbẹ̀ o. Lọ àrònú kó àdá ẹ̀ṣẹ̀ rẹ, kó á kọ sílẹ̀, kó á gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ẹ̀mí mímọ́ òun ní ṣiṣẹ́ ìyípadà ọkàn. Ẹ̀mí mímọ́ gan òun ní mú farahàn ní jì sí ọ̀rọ̀ Ọlọ́run, amúyí ọ̀nà ayé ọ̀nìyàn. Ẹ̀mí mímọ́ ní jẹ́ kọ̀nìyàn dé ìpele lẹ́yìn ìgbà kan bá ti máa rẹ̀ kú Jésù Kristi. Ẹ̀mí mi lé ata lólobó wí nǹkan Ọlọ́run ṣe kù ọ́. Ọkọjá àfẹnusọ wí kọ̀yà máyè rẹ̀ kọ̀yà mú jìkó Ọlọ́run Olódùmarè. Ẹ̀mí mímọ́ òun ní ṣiṣẹ́ tọ̀ ẹ́ tọ́ nínú ọkàn ọmọ ọ̀nìyàn. Kọjá ọ̀nìyàn ní òfẹ́ àrìṣẹ̀tàn. Òfẹ́ òfarani rúbọ
fún òṣìṣẹ́ Ọlọ́run Olódùmarè. Ṣé mo gbé ọ̀pọ̀ ìgbà ni èèyàn náà ẹ̀yà sí a àyàn ọmọ ọ̀ràn kankan pé ara ọmọ lọ́mọ Ọlọ́run oṣù ẹ̀gbẹ́ àìkèkè rí gan ní ṣọ́ọ̀ṣì ni àìṣe ọ̀sán èkó yìí ni pàápàá kan bá rí àlùfáà ara gbé oṣù ọmọ àràn jì ọmọ wí ibi kẹ̀mí mímọ́ kan báyé ran dé òun náà ibẹ̀ ní àkọjẹ́ pé fúnra ara ran nǹkan mọ̀ọ́mọ̀ yọ̀ǹda gbé oṣù àdé àṣẹ́kù ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ onímú ayọ̀ ìgbàlà onímú àìsúnú ọkàn ọmọnìyàn kẹ́ á sún bí omi kànga nínú ayé ọmọnìyàn kọ́ èèyàn ètí á ṣe kọ́ bá fẹ́ gba ẹ̀mí ọlọ́run sínú ayé rẹ̀ ohun àkọ́kọ́ ni pé wọ́n gbọ́dọ̀ gba Jésù Kristi kẹ̀mí mọ́ tọ́ka rẹ̀ sí ọ̀nì wí òun ní ọ̀nà òtítọ́ àti iyì bẹ́ẹ̀ sọ́ni kan fẹ́ dọ̀dọ̀ àbá rẹ̀ àyàfi nípasẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ ni òní mísírà kọ ìwé mímọ́ wọ́n gbọ́dọ̀ ka bíbélì nínú bíbélì nì kọ́ bá ṣàṣàrò lébẹ̀ ẹ̀bẹ̀ lọ́tẹ̀ àmọ́ ọlọ́run Olódùmarè torí pé ìwé bíbélì nìkan fúnra ara rẹ̀ ìwé ìyè ni Jésù Kristi fúnra ara rẹ̀ ó lé ọ̀nìyàn kọ́ da ìwé kọ́ bá mọ ẹ̀mí mímọ́ wàá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ wàá gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà lẹ́yìn rẹ̀ sí kọ́ wàá yára rẹ sọ̀tọ̀ fún ìsọdi mímọ́ ẹ̀mí mímọ́ náà òun là fọkàn rẹ mọ́ lọ́ọ̀tọ́ lójú ara wọ́ọ̀ tí ọ̀gbẹ̀ṣẹ̀ rẹ rè ṣùgbọ́n á dẹ̀ tọ́ka rẹ̀ á lọ súpele kọ́dẹ̀ ga upele ìsọdi mímọ́ kọ́ba ẹ̀ ti rí bẹ́ẹ̀ yìí ni kọ́lọ́run jákò onú rẹ mímọ́ kọ́ ti mọ́ ẹ̀gbẹ́ lọ ìṣẹ̀lẹ̀ á bẹ̀rẹ̀ fún òbátísì tẹ̀mí mímọ́ o ọjọ́ tàn ọ́ jẹ àmọ́rọ́ ni kojú rí padà gbagbá sílẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bá kẹ́ ṣàgbèrè kẹ́ ṣiṣẹ́kúṣe kó dé méde fọ̀ ìrànì ẹ̀mí burúkú ẹ̀mí èṣù òní fọ̀ nínú rúrábà ṣùgbọ́n òwọlé tẹ̀lé lónìí bá kọ́ọ̀rẹ́ tí mọ́ ní kí ẹ̀mí mímọ́ ń ṣe ọjà kan rọ̀ ọ́ ronúpàdà ẹ̀ṣẹ̀ rẹ kọ ẹ̀ṣẹ̀ ń sílẹ̀ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà látijọ́ kan bá ti ṣe bàbá kò dálẹ́bi ọkọ̀ kó fò lọ ẹ̀mí Ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ ni abẹ̀sẹ̀ agbénú ọkàn rẹ títí kò amúdélé ológo àgbọ̀n rè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní gba ọkàn mi là òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kẹ̀mí mímọ́ mú lọ sínú gbàlà kà á gbàlà kọ́dẹ̀ àríbi dé sílé ọ̀run ire o.